Ìyìn rere Jésù ló mú ayé mi dára. Ìyìn rere Jésù ló mú ayé mi láyọ̀. Ìyìn rẹ Jésù, ìyìn rẹ, ìyìn rẹ o Jésù, ìyìn rẹ yóò máa wà ní ẹnu mi títí láé. Bẹ́ẹ̀ ni o, ìyìn rẹ Jésù, ìyìn rẹ Elédùmarè, òun ni a máa wà ní ẹnu wa títí láéláé. Ẹ̀yin tèmi, ìyókùn ìyọra o, a kú ìsinmi òní o. Èní á dára fún wa o, à á ṣe púpọ̀ láyé o. Ẹ̀yin tèmi, èmi olólùfẹ́ yín náà ni o, Àyàbá Táíwò Adébáyọ̀, ọmọ Èkìtì, aya ọmọ Èkìtì, ègìrẹ́ òyìnlàkè ọba ọmọ. Gẹ́gẹ́ bí ìṣe wa ní ọjọ́ ìsinmi lénìí o, ìyá olórí wa pásítọ̀ Mrs. Olúfúnmiláyọ̀ Ògúnṣèyí tí gbogbo wa mọ̀ sí Queen Mother, àwọn ni àtúgbé wá sórí ètò lénìí o, tí wọ́n fẹ́ fi ìyìnrere Jésù àti ìyìnrere Ọlọ́run tí wọ́n tún fẹ́ fi bọ́ wa lénìí. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kí a gbọ́ dáadáa o. Tí a bá dẹ̀ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ lẹ́nu wọn lénìí, ẹ jẹ́ ká mú lò torí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì, ó máa ń tọ́ wa sọ́nà ní ìgbésí ayé wa. Ẹ̀yin tèmi, mo máa gbé ohùn fọ́nrán yẹn sókè báyìí, ẹ̀yin náà máa fetí gbọ́. Lẹ́yìn eléyìí, ẹ jẹ́ ká pàdé ní comment section. Ìyókùn ìyanra, ó mà tún di ọjọ́ ìsinmi tó ń bọ̀ o, tí a tún máa pàdé o. Ire o, adé ajẹ̀kanra o. Blessed be the name of the Lord. He is worthy to be praised and adored. So we lift up holy hands in one accord, singing, blessed be the name, hallelujah. Blessed be the name, blessed be the name of the Lord, of the Lord. Blessed be the name of the Lord. He is worthy to be praised and adored. So we lift up holy hands in one accord, singing, blessed be the name, blessed be the name, blessed be the name of the Lord. Worthy, you are worthy, King of kings, Lord of lords. You are worthy, worthy Lord, worthy. You are worthy, King of kings, Lord of lords. I worship you. Amen. Glory to God in the highest. Hallelujah. Hallelujah. I welcome every one of you this morning to today's program by the special grace of God. God bless every one of you in the mighty name of Jesus Christ. It is a good thing to be in the presence of the Lord. The psalmist said, I was so glad when they said unto me, let us go into the house of the Lord. He said, I was so glad when they said unto me, let us go into the house of the Lord. And he also said in another place that as for me and my house, we will serve the Lord. This morning, what am I saying? I want to ask from you, what is your confession today? Are you ready? Are you ready to serve God? Ǹjẹ́ o ti ṣetán láti gbé àgbélébù ẹ láti máa tẹ̀lé Kristi ní gbogbo ọjọ́ ayé ẹ? Ǹjẹ́ o ti ṣetán
láti gbé ọ̀pá ẹ̀, láti bá Kristi rìn, láti bá rìnrìn àjò káyé lè yẹ. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti bá wa sọ láàárọ̀ yìí ju pé kí n gbà wá níyànjú wípé kí a túbọ̀ múra, that we should continue to endeavour to continue to follow our Lord Jesus Christ, to carry our cross and follow him. There is no any other way. Kò sí ọ̀nà mìíràn. Jésù nìkan ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò ní ìyè àìnípẹ̀kun. Òun kì yóò sì ní kú mọ́ títí ayérayé. Ohun tí mò ń sọ láàárọ̀ yìí náà ni pé ẹ wá sí ọ̀dọ̀ Jésù. Ó ní come ye to the waters, come and buy milk without money and without price. Why do you spend your money on things which are not bread, on things which satisfy not? So Ọlọ́run ń pè wá lénìí, Jésù ń pè ọ́, ọ̀rẹ́ mi máa bọ̀, asán làdùn ayé, ohun gbogbo adópin. Jésù ń pè ọ́, ìwọ arákùnrin tó ń gbọ́ mi, ìwọ arábìnrin tó ń gbọ́ mi, Jésù ń pè ọ́, asán làdùn ayé yìí, gbogbo ẹ máa dópin níjọ́ kan. Bó kọ́ ilé ẹgbẹgbẹ̀rún, ìwọ̀n ẹsẹ̀ 6 náà ni wọ́n máa ṣí ẹ sí. Bó fi gbogbo odidi ìlú kan kó fi kọ́ gbogbo estate, ibi kékeré báyìí náà ni ayé títí ẹ. Kò sí lè tó máa mú lọ nínú ẹ, asán ni gbogbo ẹ, asán làdùn ayé. Jésù ń pè ọ́, ọ̀rẹ́ mi máa bọ̀, asán làdùn ayé, ohun gbogbo wa dópin. O nílò láti máa sá káàkiri kó máa rọ́ ẹ́tàskẹ́tà. Ọlọ́run ti pèsè ohun gbogbo tó nílò fún ọ. Ó ní kó wá ra wàrà láì díyelé, láì sanwó. Ọ̀fẹ́ ni ìgbàlà. Kí ló ń tó ń wá? Ọ̀fẹ́ ni. Wá sọ́dọ̀ Kristi lónìí. Wá gba Jésù sínú ayé ẹ lénìí. Wá gba Jésù sáyé rẹ wò, akiriṣore ni, aṣore kiri ni. Wá gbà sínú ayé ẹ, káyé ẹ kó lè dá, káyé ẹ kó lè tòrò, káyé ẹ kó lè rújú. O nílò babaláwo, ò ní lè máa tàn jẹ mọ́. Àwọn adáhunṣe ò ní lè tàn jẹ mọ́. Àwọn oníṣègùn ò ní lè tàn jẹ mọ́. Pàápàá jùlọ àwọn wòlíì èké. Wọn ò ní lè máa tàn ẹ́, kán máa gbowó lọ́wọ́ ẹ. Ọlọ́run ò gbowó. Nígbà tí wọn náà bá ti gba Jésù sínú ayé ẹ, tó ti mú ẹni tí à ń sọ nípa rẹ̀ yìí gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ó ní when the Son of Man shall set you free, ye shall be free indeed. Ye shall know the truth, and the truth shall set you free. Nígbà tí wọn náà bá ti mọ òtítọ́, ẹni tí ń ṣe ọ̀nà òtítọ́ àti ìyè, Jésù Kristi náà ni. Kò sẹ́ni tá lè máa tàn jẹ mọ́ ní àárọ̀ yìí. Ohun tí mò ń sọ fún wa náà ni pé Jésù nìkan ni ọ̀nà. Ẹ jẹ́ ká wá sí ọ̀dọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká tọ̀ ọ́ wá. Ẹ jẹ́ ká fayé wa fún. Ẹ jẹ́ ká fi gbogbo ara wa jì fún. Ẹ jẹ́ ká gbé àgbélébùú wa ká sì máa tọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ ká ṣe ìpinnu nínú ọkàn wa pé Jésù yìí nìkan, òun náà la fẹ́ máa tọ̀ lẹ́yìn. Òun la fẹ́ máa bá rìnrìn àjò lójoojúmọ́. A fẹ́ máa rí nínú gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé nínú ìrìn àjò wa, nínú gbogbo ìṣesẹ̀ wa. A fẹ́ máa rí Kristi. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bá a ṣe ń ṣe ìpinnu yìí nínú ọkàn wa, Ọlọ́run á sì bá wa rìnrìn àjò ayé wa ní orúkọ Jésù Kristi. Ògo forúkọ Olúwa. Jésù agbára wa. Ẹ jẹ́ ká gba àdúrà. Ọlọ́run Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́, a gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn yín. Ẹ̀yin ni ọ̀kan ṣoṣo àjànàkú tí ń gbó kìjikìji. Ọlọ́run tó tẹrẹrẹ kárí ayé, ọ̀kan ṣoṣo lánàá, ọ̀kan lónìí, kan títí ayé àìnípẹ̀kun. Ọlọ́run àwọn baba ńlá baba wa. Ọlọ́run àìkú àìsá ìdíbàjẹ́. A gbé yín ga, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé lórí ayé wa, a sọ pé ẹ ṣé lórí ìdílé wa, a sọ pé ẹ ṣé lórí orílẹ̀-èdè Nàìjíríà, a sọ pé ẹ ṣé lórí ìpínlẹ̀ wa náà, a sọ pé ẹ ṣé káàkiri àgbálá ayé gbogbo. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, ayérayé ẹ ṣé o. Olúwa ẹ ṣé fún àánú yín, fún ìṣínúfẹ́ yín, fún ojú rere yín tá ń bá pàdé, fún ìwàláàyè nínú ayé wa, fún ààbò yín èyí tó dájú àti èyí tó péye. A dúpẹ́ fún ìpèsè, a dúpẹ́ fún rírí jẹ, a dúpẹ́ fún oore rírí jẹ, oore rírí mu, oore rírí
ná oore rírí lò àgbé yín ga adúpẹ́ fún ìwòsàn wa adúpẹ́ nítorí pé ọ̀já aṣàìsàn ẹ̀mí mímọ́ ẹ ṣé àwọn tí wọ́n sì ṣàìsàn náà adúpẹ́ nítorí pé olùwòsàn nìyí nítorí pé ẹ̀ ń dáwọ́lé wọn nítorí pé ó wò wọ́n sàn Olúwa ẹ ṣé o Olúwa ẹ ṣé o ẹ̀mí mímọ́ àgbé yín ga Ọlọ́run gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa Olúwa gba ọpẹ́ wa a fi ọ̀sẹ̀ tó ń tó ta fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yà fi lé yín lọ́wọ́ ẹ̀mí mímọ́ wa gba ìṣàkóso a fẹ́ kẹ́ ẹ tọ́ wa sọ́nà a fẹ́ kẹ́ ẹ darí wa a fẹ́ kẹ́ ẹ ṣamọ̀nà wa ẹ̀mí mímọ́ wa ṣe bẹ́ẹ̀ fún wa Olúwa gba àkóso Olúwa gba àkóso ayé wa Olúwa ṣamọ̀nà wa yá a rí bá ti ṣe o yá a rọ́nà gbégbá má jà rógun ìdààmú má jà rógun ìkọlùkọgbà lórúkọ Jésù gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Ọlọ́run dáwọ́ ibi dúró ẹ̀mí mọ́ dáwọ́ ibi dúró Olúwa gbà wá lọ́wọ́ àwọn ajínigbé lọ́wọ́ àwọn ajínipa Olúwa gbà wá lọ́wọ́ wọn Olúwa gbà wá lọ́wọ́ wọn Olúwa sọ̀kalẹ̀ Jésù Olúwa wa adúpẹ́ nítorí pé ti gbọ́ ògo ni forúkọ mọ́ yín Jésù agbára wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you. That is what I have for us for this morning. God bless you. Bye. Have a lovely Sunday. Amen.